òní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù kẹrin ọdún yìí ni ìgbẹ́jọ́ tún tẹ̀síwájú lórí ikú òjijì tó pa akẹ́kọ̀ọ́ fásitì kan Timothy Adégòkè sínú òtẹ́ẹ̀lì Hilton nílùú Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Àmọ́ pẹ̀lú bí ìgbẹ́jọ́ náà ṣe ń lọ báyìí, àfàìmọ̀ ni omi kò ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu lórí ẹjọ́ náà látàrí báwọn olùjẹ́jọ́ nípasẹ̀ agbẹjọ́rò wọn ṣe fẹ́ sọ omi ọkà dómi ìwẹ̀ ní kóòtù lórí àwíjàre tí wọ́n mú wá. Nínú àlàyé kan tí agbẹjọ́rò olùpẹ̀jọ́ amòfin àgbà Fẹ́mi Fálànà ṣe lẹ́yìn ìgbẹ́jọ́, ó ní. Nílẹ̀ ẹjọ́ lónìí a bá adájọ́ àgbà sọ̀rọ̀ tó ń gbọ́ ẹjọ́ yìí láti ọdún tó kọjá. Àwọn ẹlẹgbẹ́ mi wọ́n bẹ adájọ́ àgbà kó fagilé gbogbo ẹjọ́ tèmi rò nílé ẹjọ́ yìí. Ìyẹn ń pé gbogbo ìbéèrè tí mo béèrè lọ́wọ́ àwọn apèlẹ́jọ́, gbogbo ìwé tá a fi ránṣẹ́ sí ilé ẹjọ́, wọ́n ní kí ìjọba ó fagilé gbogbo ẹ̀ nítorí pé mi ò múwèé wá pé Attorney General Ọ̀ṣun State ló rán mi níṣẹ́. Èmi dẹ̀ ń sọ fún wọn pé òfin ò sọ pé kí n múwèé wá sílé ẹjọ́. Wọ́n bá ti dìde nílé ẹjọ́ pé lọ́yà àgbà Ọ̀ṣun State ó ní kémi lọ ṣe ẹjọ́, kò sẹ́ni tó lè bí mi. Òun nìkan, Attorney General nìkan ló lè wá sílé ẹjọ́ pé mi ò rán Mr. Fálànà níṣẹ́, but àwọn ọ̀rẹ́ mi ò lè bí mi pé kí ló gbé mi wá sílé ẹjọ́. A sọ yẹn fún ilé ẹjọ́ lónìí. Adájọ́ máa sọ̀rọ̀ ń pa yẹn nígbà tó bá fẹ́ dájọ́ yẹn. Ọ̀nà kejì, àwọn ẹlẹgbẹ́ mi ń sọ fádájọ́ pé kán fi àwọn client wọn lẹ̀, pé kò sí nǹkan tó kàn wọ́n nípa ikú Adégòkè. Àwa dẹ̀ sọ fún ilé ẹjọ́ pé ẹjọ́ táwa gbé sílé ẹjọ́ ó ti fẹ̀sùn kàn wọ́n. A dẹ̀ ti kó àwọn ẹlẹ́rìí wá láti jẹ́ kí adájọ́ mọ̀ pé ikú Adégòkè kò tọ́ sí lábẹ́ òfin. A dẹ̀ ní kádájọ́ kàn rí i pé ikú Adégòkè kò ní jẹ́ lásán, nítorí kéèyàn kú sí ilé ìtura kó rẹ̀ jáde nílé ilé ìtura. Hòtẹ́ẹ̀lì ló ń jẹ́ ilé ìtura, abẹ́ẹ̀kọ́, so kò ń ṣe ilé ikú. So nǹkan tá a sọ fún adájọ́ lónìí nìyẹn. Adájọ́ dẹ̀ sọ fún wa pé wọ́n á jẹ́ ká mọ̀ ìgbà tó máa dájọ́ yìí. A ti lò lé ní ọdún kan lórí ìgbẹ́jọ́ yìí. Ṣé ẹ rò pé ó máa pẹ́ tó báyìí? Kò lè pẹ́ mọ́. Ṣé ẹ rò tẹ́lẹ̀ pé ó lè pẹ́ tó báyìí? Àti ẹ̀ mọ̀ pé ó lè yàtọ̀ yìí. Nítorí ìlú wa ẹjọ́ báyìí ó lè wà nílé ẹjọ́ fọ́dún 5, 6, 7, ọdún 10 ń gbà mí. Ṣùgbọ́n adájọ́ àgbà Ọ̀ṣun State wọ́n gbìyànjú láti rí i pé a ṣẹjọ́ yìí ní kíákíá. Ó dẹ̀ yẹ ká mọ ibi tá à ń lọ lórí mátà yìí. Akọ̀ròyìn wa tún bá agbẹjọ́rò tó ṣojú fáwọn olùjẹ́jọ́ amòfin àgbà Roland Ontario sọ̀rọ̀ nípa àlàyé tó ṣe lórí bí ìgbẹ́jọ́ ọjọ́ náà ṣe lọ sí. Èyí lohun tó wí. Lọ́ọ̀yà tó ń jẹ́jọ́ a jẹ́ kí ilé ẹjọ́ mọ̀ wípé ẹni lọ́ọ̀yà tó ń ṣojú fún ìjọba Mr. Fẹ́mi Fálànà àtàwọn tó kù pé wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan tán ṣe, nítorí wípé ìwé tó yẹ kán ní tó jẹ́ authority fún wọn láti lè wá máa ṣẹjọ́ fún ìjọba ń bì, wọn kò sí ilé ẹjọ́, wọn dẹ̀ fi wọn ilé ẹjọ́, wọn dẹ̀ fi hàn àwa náà. So nǹkan tá a kọ́kọ́ ṣe láàárọ̀ ni lẹ́yìn ìgbà tá a ṣe yẹn tán, òní ni ọjọ́ tí àwọn lọ́ọ̀yà máa sọ̀rọ̀ àṣekágbá lórí gbogbo nǹkan tá a ti ń bá bọ̀ láti February 2022. Nínú ẹjọ́ yìí, ẹlẹ́rìí tí a ti pè wọ́n tó 14. Adẹ̀ ti lọ́wájú lọ ẹ̀yìn àti gbá gbogbo ẹ̀. So òní làwọn lọ́ọ̀yà wa ń kó gbogbo ẹjọ́ láti sọ fún ilé ẹjọ́. Àwa à ń sọ fún ilé ẹjọ́ pé kán fi àwọn olùjẹ́jọ́ yìí lẹ̀
nítorí pé àwọn lọ́ọ̀yà ìjọba àti àwọn ẹlẹ́rìí ìjọba wọn ò ní ẹ̀rí tó jọjú láti sọ wípé wọ́n jẹ̀bi ẹ̀sùn tán fi kàn wọ́n. Àwọn lọ́ọ̀yà ìjọba ní kádájọ́ ṣe ìdájọ́ òdodo nítorí pé ìdájọ́ ó wà fún àwọn tó ń jẹ́jọ́, ẹni tí ó olóògbé àti fún gbogbo àwùjọ lápapọ̀. Orúkọ yín sà? Muritala Abdulrasheed ẹsẹ̀. lẹ́yìn èyí la sapá láti bá amòfin àgbà Yusuf Ali sọ̀rọ̀, ọ̀kan lára àwọn agbẹjọ́rò olùjẹ́jọ́, àmọ́ níṣe ló takú, ó kọ̀ jálẹ̀ láti sọ̀rọ̀. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.